Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Gabriel lọ́wọ́ Lulu ẹ tún lọ fi Lulu ka mọ́lé ládùúgbò gbogbo bí tẹ́ bá ti pàdé wọn Lulu ni nítorí pé wọ́n gbé 1 million naira kalẹ̀ ẹ fẹ́ gba 1 million naira ẹ lọ ń bọ ẹ lọ ń bá ṣe ẹ lọ ń lù kí ló ṣe fún yín ó wá lọ sábà woman right ẹ wá ń pariwo pé wọ́n defend ẹ wọ́n rán wọn bá tí fèdè ọba fílẹ̀ kẹ́ lù pa ni. wọ́n tún lọ rìkọ́ọ̀dù ẹ̀ wá ẹ̀yin lẹ́ lọ bá pé kí ló fẹ́ kí ni ká ẹ ṣe fún ẹ fẹ́ kọ́rọ̀ yìí die down ó trust Kẹ́hìndé ó wọ́pùn náà fún Kẹ́hìndé nǹkan tó ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ fún Kẹ́hìndé náà ṣé kò rojọ́ fún Kẹ́hìndé bó ṣe rojọ́ fún Àgbàlá Gabriel fún Oríyọmí ló sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún Kẹ́hìndé but Kẹ́hìndé want to defend Àgbàlá Gabriel he wanted to defend Àgbàlá Gabriel ló ṣe ń sanwó káàkiri kọ́ lọ máa defend ẹ̀ka lẹ́jàre brother mi Olúwa Ọláwùnmí sister mi how are you doing òun sanwó láti lọ fún àwọn bloggers ó sanwó ó ra màálù bó ṣe ń ra màálù ló fún wọn ní 300,000 ló fún wọn lówó káàkiri ló sanwó fún gbogbo bloggers bó ṣe ń fà lówó ló fún àwọn bloggers lówó ló ẹ̀mọ iye ẹ̀yin tẹ́ jáde fún Muyideen ẹ̀yin mélòó ló ń defend Muyideen but still náà ara níyín pẹ̀lú nǹkan tá à ń ṣe fún Muyideen ngbà tá a ṣe ń defend Muyideen yẹn ó níyín lára gan you can't stand it ẹ wá náà attack gbogbo àwọn tó ń support Muyideen you keep on attacking them we adé gidigba kò sí nǹkan tẹ́ lè sọ because I know the truth ẹ̀yin ní kẹ́ padà lọ wo fídíò ẹ̀yin ò ní láti pè yín jókòó sọ pé báyìí ni go back and watch all the videos you will get the facts there àfi tẹ́ntí ò bá lọ́pọlọ lókù ni ò ní rí facts you don't need to talk to Muyideen ẹ lọ wo àwọn videos tí mo ti ṣe níbi mo ti gbé Muyideen wá tí mo wá interview Muyideen I brought Muyideen on my platform to interview video yẹn wà ńbẹ̀ àwọn yẹn lọ cut it was a very long video about 4 hours àbí nǹkan lórí show lọ́jọ́ yẹn I brought him live tí mo interview ẹ̀ you don't see that ẹ pick nǹkan tí Muyideen ẹbí Muyideen ló lọ bẹ ẹbí Muyideen ló ń gbébẹ òun ló mọ nǹkan tójú òun rí tó fi sá lọ tí ò kéyìn lọ́wọ́ nítorí pé Muyideen ó wá jẹ́ ọmọ nobody torí pé Démọ́lá ti jẹ́ pastor ó ga fún yín o nínú gbogbo nǹkan tá ń lọ tó ń ṣẹlẹ̀ táwọn religion leaders tó ń fojú wa rí ní Nàìjíríà both àfáà and pastors tó ń fojú wa rí ní Nàìjíríà èyí sì ń gbèjè èèyàn kan trust èèyàn kan láwọn tó yẹ pé wọ́n máa ṣe dáadáa láàárọ̀ lọ́sàn-án tó jẹ́ pé òru ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n ń ṣe ẹ̀dẹ̀ sì ń bìlìfù ìkan ló ń gbómi tó ń ta omi bánà omi bára omi gbogbo ẹ̀ tí òun àti kiri jọ ń drag ara wọn òun àti very dark man jọ ń drag ara wọn at the end of the day ṣé kò sọ pé òun ò bá very dark man ṣẹjọ́ mọ́ ṣe bó sùn very dark man 1 billion naira so kí ló dé tó ṣe stop now very dark man is not going to stop he have to pay tó bá fẹ́ settle out of court kó pay because someone pé òun ò lè win ní kéèsì yìí. We have so many gullible followers of yours that you are defending that guy. Wọ́n ra omi lọ́wọ́ ẹ̀, wọ́n ra gbogbo nǹkan tó lọ ń ta miracle something tó lọ ń ta. Ìyẹn kò lọ bọ́ àwọn Haúsá, ètò fọ́ lójú ètò lọ lẹ́sẹ̀ tó ṣe gbogbo ẹ̀. Ó lọ síbẹ̀, ẹ̀ sọ pé kò lò with faith ni. Ṣé tó bá ra Panadol faith ló fi ń lò? O mọṣẹ́ tí Panadol máa ṣe. O mọṣẹ́ Tactifed máa ṣe. Tó bá ra Clomid o mọṣẹ́ tó fẹ́ ṣe. Tó bá ra Amplicos o mọ reason tó fi ra Amplicos o ní ìdí láti gbàdúrà gbàwẹ̀lé lórí kó tó ṣiṣẹ́ ṣé bóun ló sọ pé omi yìí nǹkan báyìí ló wà fún then you buy it low kó dẹ̀ ṣiṣẹ́ bó omi yìí ò ṣe dag kò ṣe jack kò dẹ̀ ní NAFDAC number ó lóun ta ọṣẹ ẹyọ kan $1,000 ẹ̀yin gullible people you stick with clapping and clapping for these people òun ló jáde wá tó ń brag fún yín tó sọ pé òun ní 1 billion pé billionaire lòun iṣẹ́ kí ló ń ṣe tó fi di billionaire
dẹ̀ ń pariwo end bad government, end bad government. What about the bad people? Who's going to end you? Who is going to end you bad people in our society? All these bad pastors, bad affairs. Àwọn wo ló fẹ́ end ẹ̀yin? Ẹ pariwo bad end government, and you are still clapping for ẹnìkan tó ṣe nǹkan tí ò dá, and you are clapping for him. Ẹ wá ṣe bad end government. Who are the government? Ẹ̀yin náà kọ́ ni. Èmi àti yín kọ́ ni government. Ṣé èmi àti yín kọ́ ni government? Nígbà tó bá kówó fún ẹ kó lọ sí community ẹ, lọ tún community ṣe. Wọ́n kó 100 million fún ẹ. O kọ́kọ́ ṣasí méjì o mú 50 million. Ẹ kó sápò. Ẹ kọ́kọ́ kó 50 million sápò. Ẹ fi 20 million, ẹ fi bribe àbí 30 million, ẹ fi bribe. Ẹ wá mú 20 million, ẹ kó dé community. Báwo ló ṣe fẹ́ carry out assignment? Ntẹ́ lọ fún, wọ́n fún yín lówó fún. Ẹ dẹ̀ pariwo bad end government. Who are the government? Èyàn lọ sí website, ó bẹ̀rẹ̀ sí romi sínú kẹ́ẹ̀gì. Èyàn tẹ̀ ń sọ pé ṣó ní NAFDAC number pẹ̀lú pure water tó ń tà. Àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí bú Very Dark Man. Ìkìdìrín kan ti jáde ń sọ ní Very Dark Man is a kìíní kan, is highly intelligent. I know, ó ní is from the kìíní kan spirit of cultive. Àbí nǹkan bí tẹ́ wọ́n bó ṣe sọ̀rọ̀ yẹn. It's common sense. Very Dark Man is not an angel or anything from anywhere. He have brain. He think deeply. Ọmọ mi máa bọ̀. Come and visit him, jàre. You understand? Common sense. You need to open that number 6, that your brain. Let it function. Ẹ jẹ́ kó ronú, fi ronú. Open that box of yours, that your brain, your skull. It's just because you are not intelligent. Ilé ẹni máa wò pé lẹ́sẹ̀ máa wò wípé Demola is a pastor, 30 years old man. Tí ò níṣẹ́ lọ́wọ́, tí ò lábọ̀. Coming online begging for money. In the presence of helping people. Ó máa wá vulnerable people. Nínú gbogbo àwọn tó ń tẹ́ ń dáwọ́ fún tó ń ṣe kíní pẹ̀lú wọn. Ó sọ wípé òun gba commission. Ibi téèyàn bá ti jẹ́ ló ti ń ṣe o. You understand what I'm saying? People, they went to him for help. But Muyideen ò lọ. Muyideen tó egun ẹja tó wà lọ́rùn yìí kò béèrè help lọ́wọ́ ẹ̀. Kò béèrè help lọ́wọ́ ẹ̀. Very Dark Man was born in 1994. He's 29 years old. 1994 ni Very Dark Man. Very Dark Man àti Demola, their age group. Their age group. You are clapping for Demola, but you are bashing Very Dark Man. That is exposing the bad pastors, bad people in our society. Not only pastors. Gbogbo àwọn olè, ìkan ló ti gbé tade ńsìn báyìí. Tí yẹn lọ gba, I think it's £58,000 or something like that. The kan gbà lọ́wọ́ tó gbà lọ́wọ́ àwọn èèyàn lórí pé ó fẹ́ mú wọn wá sí, ó fẹ́ bá wọn ṣe kíní. And so many people ló ti help tí ò bá kọ́bọ̀ lọ́wọ́ wọn. So many people ní Very Dark Man ti help tí ò bá ṣíṣì lọ́wọ́ wọn. Ó ṣe bọ́ọ̀ fún community Yorùbá nílọrin. Yorùbá community nílọrin. Ó ṣe bọ́ọ̀ fún wọn, and he's still willing to do for more people. But kí ni Pastor Jeremiah ń ṣe? Ó ń ta omi kẹwàá romi as little as 5,000 naira, and he's claiming to be a billionaire. So tó ń bá lo omi yẹn, kí ló dé tó ń ṣe máa lo omi yẹn kó máa lówó sí? Why does he have to sell it to people? I must carry my twins. Ordinary water, 10,000 naira. And you people are patronizing him. You go to that website to patronize him. And Laura, and you're America. And you said it's a limit around so that just ordinary human being. You don't have that
want to want connection with your God, your mouth is so heavy to pray. You cannot use your brain. If Jeremiah have that power, why is he coming? Why does he have to open a website? Láti máa ta ọ̀rọ̀. Ṣé Bible ní kó máa ta omi ni? Ṣé healing nínú Bible is for sale? But some people are clapping for him. Irú eléyìí tó pè rẹ̀ brother Michael. It's not on bash very dark man. He's a man, the man of God, my foot. Church is a business center. The early you open your brain and understand that, lo ma pay yin àti àwọn ọmọ yin, your generation to come. Kẹ́ má kó bá àwọn ọmọ lọ́mọ. Báwọn bàbá wa ṣe kó bá wa, kẹ́ má kó bá àwọn ọmọ lọ́mọ pẹ̀lú religion. Wise up. Wake up from your slumber. Ẹ ti sùn jù. Wọ́n ti fi religion sọ yín di dìdìrìn. What is free religion? What is sọ yín di dìdìrìn? Being a Christian, it doesn't mean that you should be stupid. Being a Muslim doesn't mean you should be stupid. Many of you are stupid. Very stupid. Muyideen nígbà tó jí ní jíànjẹ ayé, ó kọ́ṣẹ́. Ó níṣẹ́ tó kọ́. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ tí Muyideen tí Agbala Gabriel kọ́? Agbala Gabriel lùlù lẹ́yìn eléré for 10 good years. Tó ń belére kiri tó lu gangan. Tó lu gangan. After that, ó lọ ṣe conductor. Lẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ kí ni life ẹ ṣe yàtọ̀ sí ti Muyideen? Òun dẹ̀ ní ọgbọ́n bó ṣe lè gbowó, bó ṣe lè kájó yín kó gbowó because mama in the church. You will get that brain from there. Ó ń lọ church, ó ní ó ti ní kíní, ó ti mọ bó ṣe ń ṣe, bó ṣe ń kàdó. But Muyideen doesn't have that skill. Skill t'Agbala Gabriel ní ni pé kó wá kó gbowó lọ́wọ́ yín. Ó mọ skill ẹ̀ ó good. Ó dẹ̀ láwọn guys tán jọ ṣiṣẹ́. But Muyideen skill tí Muyideen ní ni pé search and coil element and wiring. Iṣẹ́ tó kọ́ nìyẹn láàárọ̀ ọjọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ tí Agbala Gabriel kọ́? Muyideen ní ó jáde school. Agbala Gabriel ní ó jáde school. Kí ni yàtọ̀ láàrin Agbala Gabriel àti Muyideen? Yàtọ̀ sí pé bóyá kò sówó lọ́wọ́ Muyideen. Muyideen ní iṣẹ́ lọ́wọ́. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́? Níbo ni shop Agbala Gabriel wà? Kí ni ń tà? Ìyàwó rẹ̀ gan lásán gan bẹ́ẹ̀ yẹn. Kí ni auxiliary nurse ni. Ono kàwé. Auxiliary nurse ni. Be carer, just like a carer. Because she qualified nurse. Good evening, Doro Peggy. Do you understand? Ẹ wá sùn nítorí pé that pastor tó wà lẹ́yìn orúkọ ẹ̀ yẹn ló wá jẹ́ kẹ́ ẹ wá sọ brain nù. Ẹ wá jẹ́ ọmọ nú yín, ó wá ń dà yín ríboríbo. Ẹ wá ń sunkún kiri lórí social media. Ẹni tó yẹ kẹ́ ẹ defend, kẹ́ ẹ dìde fún ọmọ aláìléèyàn kan, ẹlẹ́nìkan tí wọ́n fìyà jẹ. Tó yẹ kẹ́ ẹ dìde fún, ẹ wá ń tẹ̀lé wọ́n fẹ́ mú wálẹ̀ ni, ó fẹ́ May God deliver you all. May God deliver you all. Ó ń ba lórúkọ jẹ́, ṣé Muyideen jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọwọ́? Ṣé Muyideen jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré tá sọ pé kò mọ nǹkan tó ń ṣe? Àbí Muyideen yẹn tẹ́yìn rí ẹ̀yin rí ẹ̀ tí pé orí rí ò pé? Muyideen tó sọ fún Agbala ńjọ́ tó rí pé òun máa tà ẹ́, orí òun pé ó pé bàjẹ́ 100% brain lòun ní. Ṣé yóò jẹ́ kò jẹ́ kí Agbala Gabriel kó fún ẹni tí tó bá fẹ́ ṣe fún Muyideen kó rò lẹ́ẹ̀mejì kó tó wò pé ṣé bọ́bọ́ yìí ṣe mess up, ó ṣe mess around pẹ̀lú. Ó wá ń ṣù ẹ̀ fún yín pé òun sọ fún ẹ pé òun ní ọpọlọ òun pé ẹ wá ń sunkún, ẹ wá ń pariwo, ó fẹ́ mú wálẹ̀ ni, ó fojú olóore, ń pẹ́ kójú olóore ó tó gúnrin. Ẹni ẹ̀ bá ti wà tó bá ya olóore kàn láyà l'Agbala Gabriel. Ní ètò ṣe fún Muyideen o. Ẹ máa tó gbọ́ ti ya àbèjì ọmọ aráyé le, ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́. Ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ yẹn. Ìyẹn ò ní sẹ́ǹsìn because àwọn ọmọ ẹ̀ ló fara di.
ó máa tó yé yín tẹ́yìn bá ń ṣe tí ò dá ẹ jẹ́ kó tọ́ pé tí ò dá nínú ìlú yìí Redeemed Regional Pastor as of 2006, 2007, 2005, 6, 7, 2005 and 2006 tó ṣàṣemọ́ṣe regional pastor olóhèdì gbogbo island pátápátá Redeemed Pastor ni nígbà tó ṣe àṣemáṣe ní church kí ni wọ́n ṣe fún ó step down Pastor Túndé Òkè took over ó dẹ̀ lọ àwọn kan tẹ̀lé nínú church wọ́n tẹ̀lé lọ kí dẹ̀ ló ṣe ó commit adultery pẹ̀lú one of the ministers nínú church lady yẹn wọ́n ti jọ fẹ́ra wọn nígbà tí wọ́n wà ní uni tán wà ní university and they now met again in Ireland ó wá jẹ́ minister ní church ojú tó bá ti rí náà rí wọ́n ní once a soldier is always a soldier once débẹ̀ always débẹ̀ ojú àwọn méjèèjì ò kúrò lára ara wọn ó lọ ká ìyàwó madam mọ́lé wọ́n ṣe mú mọ́ bẹ́ẹ̀ nìyẹn wọ́n mú pastor odidi regional pastor so who is Demola tí ò lè mess up àwọn tó wà láìláàn tí máa parọ́ ẹ máa já mi máa yẹn wá lọ wá church tiẹ̀ sí Ballyfamot ibẹ̀ ló ti wá lọ lẹ́yìn ìgbà yẹn ló lọ sí Finglas àwọn half of the church good evening Ruka half of the church Redeem RCC ní bíbá Redeem Christian Church Center ti kí ló máa pè tó wà ní Bluebell ní bíbá yìí half of many people in church wọ́n tẹ̀lé lọ nínú àwọn so-called pastor rẹ̀ tó ń ṣe nínú kíní bẹ̀yẹn ìkànnù wọn wá adọ́ ń ṣiṣẹ́ ni so-called born again tí má máa lọ bí iṣẹ́ tí má bá parí iṣẹ́ ní kíní má bá nínú compound mi ni tó máa dúró sínú mọ́tò ẹ̀ tó máa gọ sínú compound mi tí máa fi dé pastor ni. Stop clapping for these people. They are human beings like you. We are bound to make mistakes. When we make mistakes, we ask for forgiveness. We forgive each other. We are the only human beings. Why tell she mama vow fẹ́yàn kan pé rárá kò lè ṣe bẹ́ẹ̀ kò lè ṣe kíni. Ẹ̀yin lẹ jẹ́ kó bẹ̀bẹ̀. Ìjọ tó rí Yomi tí lọ yẹn ló yẹ kó ti bẹ̀bẹ̀. Ẹ̀kọ́ ó ti yí mi lọ́wọ́ kó pe orí Yomi sínú ilé àti òun àti Muyideen nìkan kó gbé kúrò lójú kámẹ́rà kó lọ apologize fún Muyideen kó dẹ̀ tán síbẹ̀. I'm telling you ọ̀rọ̀ yóò ní escalate báyìí. But coming out abusing Muyideen causing ó jáde wọ́n bẹ̀ yín ó ní kẹ́ má ṣe pé fún ọmọ. For him to be crying pé kẹ́ má ṣe pé fún ọmọ tó ń sọ fún yín pé irú oore tágbàlá ṣe fún òun gbàdúrà ẹ̀ fún yín àtàwọn ọmọ yín. Ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀, you don't bother to ask. Investigate further. Ẹ bẹ̀rẹ̀ sí pé aláìmoore ni. Ṣé tó bá wá fẹ́ ẹ̀mí ìmoore hàn, ṣó kó dìgbà tán bá gbẹ̀mí lẹ́nu ẹ̀, kẹ́ tó mọ̀ pé moore. Àgbàlá Gabriel ló ṣàṣọ pé ó jí òun ní nǹkan nígbà tó ń lọ. Kò ló dùn láyà. Àbọ̀ sọ fún yín pé ó fọwọ́ gbádìí ìyàwó òun ló fi sá. Àbọ̀ sọ fún yín pé ó jalè ńbẹ̀ ló fi sá. Àgbàlá Gabriel gan rojọ́ ó jẹ̀bi. Ó ní wípé látijọ́ Tuesday ni òun ti fojú kan gbẹ̀yìn. Ó nígbà tó ń béèrè lọ́wọ́ tó ń béèrè ó ní wọ́n sọ wípé ó ṣubú ó lẹ́sẹ̀ ń dùn òun. Wípé ṣùgbọ́n wọ́n ní wípé wọ́n rí ní junction ọ̀nà Olúwo tó ń rìn bí ẹni tó ń gbá football. Ẹ lọ padà wo fídíò yẹn. Tó ń rìn bí ẹni tó ń gbá football. But personally, Àgbàlá Gabriel kò béèrè lọ́wọ́ Muyideen pé kí ló ṣẹlẹ̀ ń gbọ́ wọn ló ṣe kí ló ṣe ẹ́ bó tiẹ̀ máa parọ́ fún ẹ. You did not. You based your accusation. You based your fact on wọ́n sọ wípé wọ́n rí ní junction Olúwo tó ń rìn bí ẹni tó ń gbá football. You did not personally investigate Muyideen pé Muyideen gbọ́
wá rí mi ń gbọ́ wọn lọ́wọ́ fẹsẹ̀ ṣe látijọ́ Tuesday títí dijọ́ Sunday ọ̀ǹtí tíyàwó ẹ̀ wá mú ẹjọ́ ẹ̀ wá wípé ó wà nulẹ̀ kò sílẹ̀kùn fóun kóun wọlé ìyẹn dẹ̀ lóun sùn ó dọ́dọ̀ ẹ̀ òun rojọ́ fún ẹ bó ṣe kúrò ní bathroom bestmanel lórí ní bathroom tó ní òun gbẹ́ wúwo òun dẹ̀ wá bó ṣe ń wọbẹ̀ làwọn security àwọn protocol ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń lù wọ́n lù tán ó dọ́dọ̀ rẹ ó béèrè lọ́wọ́ ẹ̀ ó wá rojọ́ fún ẹ wọ́n náà ló sọ olóhùn rojọ́ fún ẹ wípé òun fẹsẹ̀ ṣẹṣẹ bọ̀ wọ́n ti sọ fún wọn wípé irọ́ ló ń pa wípé orí wọ́n ń rí ní ọ̀nà junction Olúwo tó ń rìn bí ẹ tó ń gbá football ó wá sọ fún mi pé ó ń pa irọ́ fún ẹ and that was the reason why tó ṣe dá dọ̀bálẹ̀ wá pankẹ́rẹ́ tó dáa owó tí ẹ mọ̀ wípé wọ́n ti àwọn protocol ti kọ́kọ́ lù can you imagine just listen to that statement. Personally ó béèrè pé brother Muyideen tó tiẹ̀ sọ pé ẹsẹ̀ ń dùn òun ẹ bá mi gba fẹ́ǹsì kì í àbí paradol yìí ṣó ti lo oògùn ṣó ti lọ rí doctor nọ́ọ̀sì ṣó ti treat ẹ̀ kò tiẹ̀ rán yẹn lọ́pọ̀ gbọ́ dáàdì ní ṣó ti lọ rí nọ́ọ̀sì kí ni wọ́n sọ kí náà ló ṣe ẹ́ lẹ́sẹ̀ báwo ni o ṣe bó tiẹ̀ wá ráyè lọ́jú sí but you did not do that you based your kini on wípé mo wà online o I'm on live o I'm on live o I'm on live. Okay. Oh, yeah. You understand? You base your accusation on wípé wọ́n ní wípé wọ́n sọ wípé which is not good enough. You don't have concrete evidence against Muyideen to justify wípé kò dá dọ̀bálẹ̀ kò lù. No. You don't have concrete. You based your fact on wọ́n sọ wípé ẹ lọ gbọ́ fídíò yẹn dáadáa. Ẹ jẹ́ ká fi àbòsí sílẹ̀. Ẹ má ṣe àbòsí. Ní ọmọ tó dẹ̀ sọ wípé each time tóun àti ìyàwó òun bá ti jọ ní wàhálà ẹ̀yìn ìyàwó òun ló máa ń wà. Ó máa ń side ìyàwó òun wá lu òun fún ìyàwó òun wá sọ sínú àwẹ̀ bírí. Ó tún sọ ń bẹ̀ ǹjọ́ yẹn náà. Òun ni ó máa sọ sínú àwẹ̀ bíríbírí. Ó ní jọ̀wọ́ how many days àkọ́kọ́ fún ìyẹn ní 3 days. How many days fún only 1 week. Nínú àwẹ̀ bíríbírí. Àwẹ̀ bíríbírí. Nínú àwẹ̀ bíríbírí. Ó sọ sínú àwẹ̀ bíríbírí. Ó sọ sínú àwẹ̀ bíríbírí for 7 days láì jẹ láì mu. Ó jẹ́ kó lọ lé o. Inú ọ́fíìsì ẹ ló wà nínú German cell. So which means pé n tó fi lè mú ẹ tó ká ẹ mọ́ ìwà àtìyàwó ẹ ò ṣe máa bá yàwó ẹ sùn. So gbogbo orú àwọn kan bẹ́ yẹn ló mú tó wá rò nígbà tó wá kó tẹ̀ wá rò ọ̀ntì ìgbà tó wá gbéra tí Démọ́lá gbéra lọ sọ́dọ̀ commissioner of police tí Alájẹ wọn sọ pé wọ́n ti lọ́dọ̀ commissioner of police lórí ọ̀rọ̀ Muyideen ibẹ̀ ni èmi ló pè èmi ni Muyideen pè àwọn people fẹ́ sọ mí di criminal. Ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ open up tó wá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tójú ẹ̀ rí báwọn ṣe jọ di láṣìírí láàrin ara wọn. Ó dẹ̀ pé ìyàwó ẹ̀ ó sọ fún ìyàwó ẹ̀ pé ìbùkún báwo ló ṣe ń ṣe báyìí ṣé níjọ́ tí mo ká ìwọ àti Àgbàlá ó wà lórí fóònù mi o níjọ́ tí mo káwọ àti Àgbàlá Gabriel mọ́ tẹ́ ń bára yín sùn ṣé àdéhùn tó wà láàrin wa ni eléyìí tẹ́ ń ṣe yìí èmi keep àdéhùn ìgbà yẹn lẹ́sẹ̀ wá subject mi fún lùlù ìwọ tó wá ń wá sórí ọ̀rọ̀ títàfì tó lọ ṣe lọ́dọ̀ ìyá Alájẹ ni o ìyẹn ìwọ tó wá bọ́ sórí kíní ìwọ tó wá ń sọ̀rọ̀ against mi ìbùkún ò lè dá lóhùn ó jagun mọ́ létí ni ìbùkún ò lè dáhùn question yẹn ó jagun mọ́ Muyideen létí ni. Ilé ayé yìí ẹsẹ̀ mẹ́fà ni téèyàn bá ṣe eré yóò kú bí ò ṣe eré yóò kú bó gbọ́n gbẹ́jọ́ wá fún ẹ bó bá dúró dájọ́ bó dájọ́ dáadáa Ọlọ́run ó tún dá bó dá dáadáa Ọlọ́run ó dá gbogbo wa lẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́ ló má fi gbá wa lẹ́nu. Mo dẹ̀ ń sọ pé tí mò ń sọ yìí tó bá jẹ́ pé Muyideen parọ́ ni Àgbàlá Gabriel sue Muyideen sí court. Mo sọ times without number lórí platform mi. Mo ní tó bá yẹ pé ọ̀rọ̀ allegation tí Muyideen fi ń kan yìí
tó bá jẹ́ pé rọ́ ni tó bá ṣú ọ̀fọ̀ ẹ pé rọ́ ni Muyideen pa ó ní sue Muyideen sí court ó wà nínú petition tí Muyideen kọ tí ò bá sure fún Muyideen ṣé Muyideen máa kọ mọ́ petition eléyìí tẹ́yìn tí ẹ̀ṣẹ̀ ń wá sórí láì tẹ́ sọ pé ó máa ṣẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ẹ jẹ́ kí kóòtù ẹ jẹ́ kán délé ẹjọ́ kán lọ sort out fún wọn ẹ jẹ́ kán lọ yanjú ẹ̀ fún wọn kí kán lọ síwájú adájọ́ àwọn àfáà ń dúró wípé kí wọ́n ṣe kí náà máa ń pè wọ́n pè lórúkọ kan èmi ò mọ terms tí wọ́n lo terms kan wọ́n lo terms kan wọ́n ní kán bá ṣe ní kinní kan mo ti gbàgbé orúkọ tó mọ̀ ṣe pé ipe tó yẹ pé wọ́n máa pè wọ́n jókòó wọ́n máa settle ọ̀tún máa bẹ òsì máa bẹ ọ̀tún tí kálukú bá dẹ̀ ní lọ́wọ́ ara wọn wọ́n á release ẹ̀ fúnra wọ́n tán kálukú bá dẹ̀ lọ ó tán ìgbà yẹn lẹ lọ ṣe ìwì jáde lọ gbé ìwì jáde ìgbà yẹn lẹ lọ gbé ìwì jáde à ń ṣe discussion yẹn lọ́wọ́ báyìí léwì yẹn wọlé everybody bó tún ṣe gba náà jẹ nìyẹn pé no but justice must prevail mọ̀mọ́ ṣàlàfíà ni mo ti pe fóònù ẹ o mo ti pè ẹ́ lénìí bóòní you're blessed ẹ wá ní aláìmoore ni irú oore wo nìyẹn ṣé kó fẹ̀mí ẹ̀ di nítorí pọ́n kọ́lé fún un ó dẹ̀ parẹ́ síbẹ̀ kó kú síbẹ̀ Muyideen wọn abẹ lọ́dún méjì kò lákàntì kò ní NIN I'm not playing game kò ní NIN èmi mo ṣe ní pé kán lọ gba NIN mo ní kò sẹ́ni tó máa sanwó sákàntì anybody tí Muyideen ò bá lákàntì and we are not going to donate into anybody's account but that account here tó bá account tó bí àwọn ní account màmá ẹ̀ mo ní no nobody is going to donate into anybody's account. Afáfọlọ́nṣọ́ àtàgídígíní tẹ̀dẹ̀ ń pariwo àdígíní ni ó arìngíní ni ó arìngíní wọ́jà iná ewu kì í jẹ́ ewu iná ewìrì kì í jẹ́ wìrì mọ́ lọ́wọ́ ṣàánú yín o. Afáfọlọ́nṣọ́ òun ni wọ́n ń wá ẹni tó máa mẹ́ńtọ̀ Muyideen tí òfin ní máa rìnrìn kùnrin tí wọ́n á máa check on him tó yẹ pé tó máa ń rí frequently wọ́n á lè máa check ẹ̀ wọ́n á lè máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ tó bá dọ́dọ̀ Àfáà Jígínì nìyẹn kódà Àfáà Jígínì sọ pé òun ò bá ìdí àkàn máa dáwọ́ fún Muyideen wípé anybody bá dáwọ́ tó bá fún olówó tó ń fún un Muyideen pọ́ àwọn ọmọ ilé kéwà tẹ́lẹ̀ àlò máa fún he said it so kò sí nínú pé kò tí ẹ̀ wà involve pẹ̀lú pé kinní lẹ́yìn pé ọ̀rọ̀ ẹ̀sìn kán fi wàásù fún Muyideen kó kírun kán kọ ní kí wọ́n bá kéwu tó bá fẹ́ kéwu tán ṣe ó tán nǹkan tá Jígínì wà involve nìyẹn gbogbo bẹ́ẹ̀ ṣe wọ́n ń pariwo ẹ̀ ajígínigíní arìngínigíní wọ́n jẹ́ mo ní Ọlọ́run máa dárí jẹ́ yín people yìí o mo dẹ̀ sọ fún yín pé if you want to do any investigation you are free to call me inbox me ask me question wallahi I will reply you I will give you correct answer because mo wà nínú justice for Muyideen so I know what I'm talking about. Wrong impression lẹ́ fún public and you are feeding people with lies. Muyideen kan ló gbé ọ̀rọ̀ lọ sí kínní Agbala Gabriel ló gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ commissioner of police tó ya fọ́tò pẹ̀lú ẹ̀ tí Yàlájẹ́ sọ wípé wọ́n ti lọ competition wọ́n ti lọ bá commissioner for police yàtọ̀ sí pé Muyideen lọ ńgbà tí wọ́n nà káàkiri tó lọ sọ́dọ̀ woman rights. Kó tó dọ̀rọ̀ ọlọ́pàá dé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́pàá lẹ bẹ̀rẹ̀ petition you are the one that started it ẹ má manipulate nǹkan I don't like it go and check it out ẹ lọ padà lọ ṣé ẹ sọ pé Muyideen ló gbé Agbala Gabriel ó kọ petition no it was Agbala Gabriel that petition commissioner of police lọ́yọ̀ state lẹ́lẹ́yẹlé. Tọ́mọ yẹn tí Muyideen fi parí pé ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ di criminal ẹ̀ṣẹ̀ wo ló ń ṣe Agbala Gabriel tó fi lọ bá ọlọ́pàá àti ìtẹ̀wọ̀n bíkún tẹ̀lé ẹ rí pé ìgbà yẹn ni ó ń sọ pé
ìgbà yẹn ó sì wà pẹ̀lú Oríyọmí gbà yẹn tó jẹ́ pé Oríyọmí under Oríyọmí tó yẹn sì ṣe ló ṣe ní kán pé Oríyọmí Hamzat torí lè tẹ́ fẹ́ rope Oríyọmí Hamzat mọ́ Oríyọmí doesn't know anything about the petition. tó gbà yẹn lóríyọmí nípò òun ní kankan ṣe pẹ̀lú Muyideen mọ́ tó ti yọwọ́ ẹ̀ ó yọwọ́ yọsẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen kò dẹ̀ dá sí mọ́ báwo lẹ ṣe wá tún wá ń drag Oríyọmí. What has Oríyọmí got to do with this? Oríyọmí ò wà involved. He doesn't know anything about petition. So why are you dragging people? Ẹ drag kí lorúkọ ẹ̀ Arkadipu ẹ drag talẹ̀ tún drag ẹ tún drag àwọn àfáà kan ẹ tún drag ẹ ṣàn drag ilé ẹ fẹ́ sọ díje ẹ̀sìn. This doesn't have anything to do with religion because àwọn Christian wà láàrin àwọn ìjọ tó ń ṣe justice for Muyideen. Mo sọ fún yín pé tẹ́ bá mọ àwọn tó wà láàrin tó ń support Muyideen you will be surprised. Wọ́n ní láti pariwo kì í ṣe àwọn tó ń pariwo. Ẹ lọ gbé Lizzy Anjorin pé Lizzy Anjorin ni Alájà Lẹ́kì. Really? Stop ẹ. Jẹ́ ọ̀rọ̀ Deye Mara ló wà ń ta yẹn sìn tó ń fomi gbáwọn èèyàn. Ẹ ní sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ ibi tó yẹ kẹ́ ẹ ti dúró kẹ́ ẹ ṣe bí ọmọ èèyàn gidi. Tẹ́ ẹ dúró bí èèyàn tí ẹ̀jẹ̀ ń rìn tí ẹ̀jẹ̀ wà lára rẹ̀ tí omi wà ní ara rẹ̀. Ẹ ṣe yẹn. Ẹ ń wò pé nítorí pé ẹ̀yin náà nídìí help báyìí pé ẹ̀yin ni Muyideen wọ́n ṣe irú eré yẹn fún. Ṣẹ́yìn lè tí Muyideen fojú wì lágbàlá gẹ́bẹ̀ ṣẹ́yìn lè fojú wì. Ẹ tó tajà nínú go slow wọ́n mú lọ sínú igbó wọ́n náà lọ sí ṣọ́ọ̀pù millions kì í ṣe pé bóyá ó ń kó ọjà kúrò ńbẹ̀ wá tà nígboro. Ṣé Muyideen ti ju ẹni tó lè kó ọjà wá tà kó padà wá tajà bóyá ó kàn wá máa kan kíọ̀sì kalẹ̀ ńbẹ̀ tó dẹ̀ rọra máa ta nǹkan ẹ̀ tó máa lọ máa bọ̀ nínú ibi tó ti ń tajà ní tó mọ̀ ẹ wá lọ kó ṣọ́ọ̀pù sínú igbó ẹ wá àwọn tán wá jẹ ẹ̀bà àtewédú àwọn ní wọn lọ wọn charge fóònù ṣáwọn náà fẹ́ ra charger lọ́wọ́ Muyideen ṣáwọn yẹn náà fẹ́ patronize Muyideen. Ó dìgbà tí tabayé ọ̀tẹ̀ àti ìkà ìwàkà òní ní mo lè tẹ́gbà ó bẹ́ẹ̀ ṣe ń pariwo náà nìyẹn lórí ọ̀rọ̀ justice for kíná porúkọ ẹ̀ Mohbad ẹ wo kéèsì yẹn ẹ wá wo gbogbo ẹ ṣe ń lọ nísìnyí báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń defend irọ́ ẹ máa jẹ́ ká farabalẹ̀ ẹ table matter yẹn ẹ sit down ẹ analyze ẹ jẹ́ kẹ́lòmíì náà analyze ẹ̀ fún yín before you come on social media mi ìmọ̀ bójú òṣè kí n tì yín when you come on social media and you are trashing nonsense you are welcome my mama mi ẹ máa sọ nonsense ojú òkì ń tì yín eventually nígbà tẹ́ bá wá gbọ́ òdodo ọ̀rọ̀ ṣé ojú òkì ń tì yín ara òkì ń tì yín especially lórí TikTok ẹ máa ṣépè èpèlé máa ṣẹ́ kiri ẹ máa fura yín ṣépè. I came online one day mo sọ fún yín mo try láti sọ fún yín wípé ní Nàìjíríà a ní social welfare thank you a ní social welfare ní Nàìjíríà tó jẹ́ pé when you go to them they supposed to support you financially. Mo bọ́ sórí page èèyàn kan tí mo ń sọ fún wọn bẹ́ẹ̀ lọ sọ pé ní lóyìnbó kíní kan mo ní lóyìnbó ní kọ́kọ́ ló wà mo ní we have that office ní Nàìjíríà mo ní wọ́n dẹ̀ parẹ́ tó jẹ́ pé when you need help you go to social welfare when you need help bí ìgbà tá à ń gba benefit bí báyìí náà ni ọ́fíìsì yẹn wà tẹ́lẹ̀ but wọ́n ti jẹ́pa wọ́n ti jẹ́run bọ́jẹ̀tì wà fún tí gọ́ọ̀mẹ̀ntì ń san fún wọn bọ́jẹ̀tì fún London local government each local government but wọn ò ní jẹ́ ká benefit from wọn tí ẹ̀ ní gbọ́ àwọn náà ń pín owó yẹn instead of those guys tó wà lórí platform jọ yẹn kí wọ́n la etí wọn kí wọ́n gbọ́ wọ́n ní àwọn náà ti dáyé iye ò ti pẹ́ ọwọ́ rẹ̀ mú kí ló wá mọ̀ nígbà tó ti dáyé tó ti pẹ́ kí ló mọ̀ ìyá tó bí ẹ lọ́mọ gan lè má mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ but because my dad was a medical social worker ní hospital ní UCH so those things because àwọn náà máa ń ní àwọn èèyàn máa ń need the help support so àwọn náà máa ń work kíní fún àwọn people yìí ibi tẹ́mi ti mọ̀ ní pé social worker wà social benefit wà Nàìjíríà
it's now left for you to know which office is ní area rẹ ibi tó máa lọ mi mọ̀ bóyá wọ́n máa ti office yẹn máa kò ní sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ mọ́ sí because wọn ò jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn náà pín owó yẹn tó bá tiẹ̀ wà wọn ò ní jẹ́ ká ẹ mọ̀ kó wà. orí TikTok ni bó ṣe kẹ́yìn bò mí nìyẹn mo ní innocent people àwọn àbí ignorant people aláìmọ̀kànmọ̀kàn aláìmọ̀kànmọ̀kàn. Don't forget to support Muideen. His account number is out there. Please support him. And God bless you as you do so. I stand with the truth. I will always stand with the truth. Mi ò mọ Muideen rí. I spend my money for Muideen. Mi ò ní monetization. That's why bóyá torí pé ó fẹ́ gbowó lórí social media. No, I don't have monetization. Tí ma fẹ́ chase the clout, I know what to do. I know what to do. I stand with the truth. Ariwo yẹn wọ́n ti change narrative, wọ́n fẹ́ kẹ́ hate Muideen, wọ́n fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀. Wọ́n wá gbogbo anybody tó máa di tó ń support Muideen, they go for them. Yàyà bẹ̀rẹ̀ sí pa gbogbo something bá gbórúkọ mi lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí. Torí nígbà tí wọ́n lé òun náà kiri tó bú kí ni Muideen ṣe tẹ́yìn tó gbọ́ fi mú wá bá Muideen ìwọ tó yẹ kó jẹ́ pé ó yẹ kán mú ẹ kán ju ẹ sínú prison kán ju ẹ lọ kó lọ bí kán fún ẹ níbi 5 years ìyẹn Yàyà Gàmbàrí torí pé kéré nígbà yẹn mo wà lára àwọn abiyamọ ayé tó pè tó ń pariwo abiyamọ ayé ẹ̀ka mi o mo wà lára àwọn tó dìde fún mo dìde mo jáde mo ṣe show fún mo tún support ẹ financially because mo pé ọmọ kékeré lọmọdé yìí ọ̀rọ̀ ló need you just need to call him and talk to him. Tẹ́yìn sọ pé ìrò mi Muideen tó ń jó Muideen wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré nínú ayé ọkọ ilé ẹlòmíì kò tó Muideen ọkọ ilé ẹlòmíì kò tó Muideen lọ́jọ́ orí ọkọ ilé ẹlòmíì brain tó fi ń ba lò kò tó ti Muideen. Gbogbo yín ẹ wá máa wẹnu sí lára ẹ máa ṣó tọrọ owó lọ́wọ́ yín ni kò tọrọ owó náà kò gbé bàbára náà ẹnu iṣẹ́ ló wà tó ń ṣe jẹ́jẹ́ kẹ́tọ́ lọ gbóore kan láyà lọ́ba ilé náà tẹ́wá kọ́ fún náà kí ni ìsìnkọ́ tó gbóore tẹ́wá ṣe fún equal what wọ́n jẹ́ kó rí owó tẹ́ náà wọ́n jẹ́ kó fùnà nínú ayé Muideen náà. God bless you gbogbo ẹ̀yin tí ẹ lọ́pọlọ tó wà ń bẹ̀ yẹn tẹ́ bá ń wá ibi tó máa ń lọ ẹyẹ blame Muideen ò ní ẹ̀bi kankan bẹ́ẹ̀ ni mo sọ fún yín Muideen ò ní gbogbo content tó dẹ̀ ń ṣe tó dẹ̀ ń sọ pé yẹn Àjíkẹ́ àbí kí lórúkọ kíní kan content tó ra ṣe it is called content creating alájà yẹn sọ pé Muideen ti ya wèrè kò bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ o just listen to that you just want to ẹ ṣe kàn fẹ́ bọ́mọ yẹn lórúkọ jẹ́. It's creating content. It's called content creating. It's called content creating. Gbogbo àwọn tí wọ́n wá ó bá ìyàwó òun sùn gbogbo àwọn tí wọ́n ṣe gbogbo àwọn lemon kìíní yẹn Lord of Lemon ṣe fi pé ó tọ́ ni gbogbo tẹ́ ń wò lórí social media ni. Kẹ́tọ́ wá máa sọ pé Muideen ní mental problem because ó ń bára rẹ̀ sọ̀rọ̀ kò báyàn kankan sọ̀rọ̀ o tó sọ wípé o ṣe ń torí pé òun tó ṣe lánàá ó wá gbọ́ pé mo ra Lexus lẹ́ni èèyàn kan sọ pé ó ti ní mental problem. Just listen to ẹ̀yẹ kan wo báwọn èèyàn ṣe máa ń ronú. It's called content creating. It's creating content. Kò bá anybody wí. It's doing his own. Yín ni kẹ́ stop láti máa mú fi negative kìíní sí ọ̀rọ̀ ẹ̀. Whereas gbogbo fídíò tó ń ṣe yẹn many of you ẹ ń gbé lọ sórí platform yìí tẹ́ fi ń pawó ẹ ń gbé lọ sórí platform yìí tẹ́ lọ́mọ tí Facebook monetize ẹ̀ you are making money on it and you are writing you have negative mind about it. Ó dìgbà tó bá wá ṣe content fún yín pé gbogbo ẹ tó bá fi fídíò òun pawó báyìí ló ṣe máa rí fún un tó ní negative thought about him but tó ń fi fídíò òun pawó tó fi make owó kó wá ṣépè fún yín pé bó ṣe máa rí fún yín lélẹ̀.
kí ló dé tẹ̀ ń gbé video ẹ̀. You don't like him and you are using him to make money. Why are you using him to make money? You are the one promoting him. And you let promote here. Of course. Good evening, Adeshola. How are you? And you let promote here. I promote here because I want to can make you lásán. Tẹ́ bá fẹ́ kẹ́nu gogo pa yín. Gbogbo ẹ̀yin tẹ́ fi video Muyideen make owó. Support him. He needs your help. You don't expect him to go back to the street because ẹ ti pariwo rẹ̀, ẹ ti daṣọ ńlá ro, ẹ ti gbé sórí ẹṣin, ẹ ti present ẹ bí èèyàn ńlá. Kò possible kó lọ máa lọ sórí kó bá lọ sáyà Bódìjà àbí kó lọ máa gbàbárù àbí nǹkan kan. Level ẹ ti kọjá yẹn is a celebrity. He is a celebrity ni bóyá lẹ mọ̀. Muyideen is now a celebrity. Ó popular ju speakers mi lọ. Thank you Yeye Kajero. Thank you. Ó popular ju speakers mi tẹ́ ń pera yín celebrity mo. Wọ́n mọ Muyideen all over the world. Ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ kọ́lọ́ má jẹ́ kan fi kú lókìkí. Ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ Mohbad ni. Bọ̀ òun lókìkí tiẹ̀ lójú ayé tiẹ̀. Kọ́lọ́ wá jẹ́ kó rí ògo yẹn kó rí lò ní. Káwọn ọmọ tèmi náà rí tiwọn lò. Inshallah abili kudirat. Stop coming for Muyideen. Okay? If you cannot support him, don't destroy him. If you cannot build him, don't destroy him. Leave him alone. Ó ní kádàrá títí ẹ̀. Nígbà tó wọn àtAgbàlá Gabriel tán jọ ń fẹ̀yìn síra wọn ẹ̀ sí ńbẹ̀, wọn pè yín sí. Tán bá jọ tutọ́ síra wọn lójú nísìn, wọn pè yín sí. Wọn pè yín sí. Ẹ má dá sí. Ẹ má dá sí. Nígbà wọn jọ ń fẹ̀yìn síra wọn tán jọ ń pé bọ̀dá Muyideen máa bọ̀, bọ̀dá Muyideen máa bọ̀, bọ̀dá Muyideen ẹ fẹ́ kọ́lé fún yín, bọ̀dá Muyideen mo fẹ́ ra ilẹ̀ fún yín, bọ̀dá Muyideen mo fẹ́ ṣe wá mo fẹ́ ṣàgbọ́dọ̀. Ṣé wọ́n pè yín sí? Ẹ bá kàn gbé wá sórí social media ni. Nígbà tí nǹkan wà wọ̀ mọ́ láàrin wọn kí wọ́n tiẹ̀ kí n tèmi. Gbàràn mi dẹlẹ́rù. Ajínigbó tó wá dọ́kọ ẹni. Kí n ti yín tẹni kọ́mọ ọlọ́mọ fòkó níṣó. Kẹ́ni tẹ́mi rè ò bá bọ́ ẹ̀ ní fílẹ̀. Ẹ fi Muyideen lọ́rùn lẹ̀ ẹ jẹ́ ó ṣayé tiẹ̀. Ọlọ́run ò gbàgbàlá Gabriel mọ́, Ọlọ́run ò gbàgbàlá mọ́ kí wọ́n á lóde sọ̀rọ̀ wà ń bẹ̀ ni. Ṣé nǹkan míì wà tàgbàlá Gabriel fẹ́ fi Muyideen ṣe ni? Kí ló dé? Ẹ fi Muyideen lọ́rùn lẹ̀ ó tó gẹ́. Leave the guy alone. Ìwọ speaker tó rí content mi ṣe. Nígbà tí gbogbo yín, nígbà bá kọ gbogbo yín mọ́ petition, ojú yín á bó. Gbogbo yín especially ẹ̀yin tẹ́ wà Nàìjíríà yẹn àfà oníláwà ní sọnù nígbà tó bá gba lẹ́tà títí ẹ̀ tó bá serve ẹ̀ bí gbogbo owó tó gbà tán dá fún ẹ mọ́ṣáláṣí tó ń wá tí wọ́n náà pin account number tó ń pè yẹn kan ní wọ́n pin account fún Muyideen ẹ̀ ń bú Muyideen kò pin account number but ìwọ náà pin account number tó sọ pé mọ́ṣáláṣí yín rèé o mọ́ṣáláṣí yín rèé o tó ń ṣe mọ́ṣáláṣí yín rèé o ìwọ náà pin account number. Jaya náà pin account number. Gbogbo yín lẹ pin account number. A pin account number fún Muyideen. Ẹ̀yin sọ pé ẹ pin account number. What is your problem? What exactly is your problem? Leave Muyideen alone. Tẹ́ bá fẹ́ kí bínú Ọlọ́run kó kọlù yín. Torí mi ò mọ ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin yẹn ṣe tẹ́ fi ní kó lọ kú. Àfi tó bá kú àfi tẹ́mi ẹ̀ bá bọ́. Kí ló dé? Leave Muyideen alone. I have 4 victims of Agbala Gabriel. I have their story with me. Mi ò ní wá ṣe show pẹ̀lú Agbala Gabriel, but tẹ́ ẹ bá push ẹ̀ tọ́rọ̀ yìí bá fi lè dé court. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà wọ́n máa stand against Demola Amusan the court. I will sponsor them
to come and say their own state kó má sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ẹ kọ́ ti bíbẹ̀ kẹ́ gbé fún Démọ́lá tẹ́ bá fi lè púṣì ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel tó bá fi lè lọ sí court tó bá fi lè lọ sí court mo sọ fún yín pé Agbala Gabriel ló lè rẹ́ ní bọ̀m̀bẹ̀ kì í ṣe pé kì í ṣe pé kì í ṣe èpè kì í ṣe pé Agbala Gabriel ló rẹ́rìn bọ̀m̀bẹ̀ torí ẹ̀yin ò rí nǹkan kan ẹ mọ̀ nǹkan kan you are just a gullible followers just a gullible followers ẹ kàn pàtẹ́wọ́ fún rádaràda come of it we are going to learn and we will learn in a very hard way. Good evening, Okarilai. Pay me after this show, okay? Tosin. So, that's it for tonight. Let me leave you guys. Mi ò mean láti ṣe show lálẹ́. Show Alájà ìkan ni mo rí tí mo wà live wọn. Nti wọ́n dẹ̀ sọ yẹn kò tiẹ̀ bọ́pọlọ mu rárá at all. You understand? So everybody's just turning on camera to stage show. But they don't know the facts. They don't have the facts about this matter. So, don't play. Ó dàárọ̀. Thank you. Gbogbo ẹ̀yin gifters ẹ ṣé o. God bless you. You know ní tọ́wọ́ yín o. God bless you. Bye. Ẹ̀yin ará TikTok. Bye.